adúgbò ní ẹ̀kọ́ sí apẹ́rẹ́wà gbólóhùn alhamdulillahi rabbil alamin. Gẹ́gẹ́ bí agbègbè tí a ní fẹ́ bára sọ̀rọ̀ lẹ́nu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ká ń sọ ọ́ tẹ́lẹ̀ lórí fíkìrì ìdáhùn wọn ní ìsìdáhùn ìṣe Ramadan al-Mubarak. Ìmúra ńlẹ̀ ìgbà tí ní Ramadan oṣù alákàríkà a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa lórí kó láti múra ńlẹ̀ àti àwọn agbègbè ìmúra sílẹ̀. Ìdá tó bá tẹnu fún alẹ́ ní òun náà ni bimada yakutu hilal. Báwo la ṣe máa pé oṣù ti lé ó yẹ ká bẹ̀rẹ̀ àwẹ̀ kí làwọn nǹkan tá a fi mọ lílé oṣù eléyìí ni àwọn agbètí adúgbò tẹnumọ́. Ó yẹ kó a ti tẹnumọ́ àwọn abala kan ọlọ́ọ̀bá ọ̀lá náà tó parí kéré nínú sọ́ọ̀tù Baqara àyà 189 ọlọ́ni yasalunaka anil ahillah. Àwọn èèyàn ń bọ̀ wá bèèrè ànábìlérè nípa ìlétésù tí máa bẹ̀rẹ̀ sánmà tí ó rà ní tẹ́rẹ́rẹ́rẹ́ níbi tí òòrùn ti máa wọ̀ tí a máa lọ ibi tí òòrùn ti yọ tó bá kọ́lé a sì tẹ́rẹ́rẹ́rẹ́ a ti lọ ojú bẹ́ẹ̀ má lè rìn àbúrò tó bá mú dáadáa ó yẹ bá ní wọn kó ògbójú ọjọ́ ní ọmọ fẹ̀sì ní ọmọ fẹ̀sì níbi tí ní ọmọ ga sí títí tó tó apẹ̀rẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ tóbi ara gbogbo wa ara nìkan yóò tó máa tẹ́ fún sí tó tóbi lè tẹ́ẹ̀rẹ̀. An kan wá kóra wọn ni wọn lọ pè lọ́dọ̀ ànẹ́pẹ̀ tọ́gbọ́gbọ́ adé yìí sọ́kọ́ kí ni ó dé tí o bá lé yóò ṣe tẹ́ẹ̀rẹ̀ tí ọmọ àtọ́bí sí tí ó tóbi tán tí ó gbà tẹ́ẹ̀rẹ̀. Ìbéèrè tẹ́ lọ pèrè lò nígbà ìṣọ̀tẹ́ kí ló dé bí n tóbi ó wà kíkẹ́ lórí mọ́bì. Wọ́n gbọ́ náà bá fẹ́ fèsì ọlọ́ọ̀bọ̀ òpèsè yẹ fún wọn. Ìbéèrè tí wọ́n béèrè yẹn kò sáǹfààní ń bẹ̀ ló wà lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tó ní béèrè bá béèrè tí ọba sáǹfààní tí ọba sáǹfààní fún béèrè láǹsọ̀ ń túmọ̀ fún kọ́n sọ fún ọ yìí pé ìyàmọ̀ wà kíkú ní nọ́ọ̀sì òṣùpá táyà ní ti ilé yẹn agbékalẹ̀ ń yìn má àsìkò ọmọdé nìyà wọ́n hajj adájọ́ kó ṣe hajj àǹfààní ló máa sọ. Ilà bí máa ma àsìkò ẹ̀ ń bá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wa tọkọ yẹn dí kò ní sí tí ọ máa lò fún àsìkò ìṣojú ọ̀gbọ̀dọ̀. Bí a bá fẹ́ ní àkọọ́lẹ̀ lọ́sàkọọ́lẹ̀ lápájá yá mi lówó ńgbà tá a yá lówó ayá lówó ló Ṣàbán níbo lọ́sàn padà máa san padà inú sọ̀rọ̀ káàdà ọ̀kan ló ọkọ̀ obìnrin jáde láyé nínú Muharram ọjọ́ kẹwàá ni wọ́n bẹ̀rẹ̀ okú ẹ̀ lọ́sì mọ̀ wá kíkìlì náà wọlé hajj agbékalẹ̀ fún tásùmọ̀ màsìkò afẹ́ bẹ̀rẹ̀ owó oṣù ojú ọ̀nà àti bẹ̀rẹ̀ láàfin gbàwó ní sàká wá tó yọ iṣẹ́ tó wà fún mi oṣù ojú ọ̀nà wà fún tásùmọ̀ màsìkò ọ̀rùwọ̀dẹ̀ hajj agaga àsìkò hajj náà ti wà ní àsìkò wọn látara pàtàkì hajj ọlọ́run tó yọ sọ́tọ̀ lọ́yà yìí ó tó dalẹ̀ rí wàrà hajj pàtàkì fún hajj. iná àlàáfíà wa máa
ìgbà wo ni Ramadan náà dé lẹ́ẹ̀dún nínú Suratu Baqara náà àyà 185 ọlọ́ni fọmọ iṣẹ́ ìdánilẹ́kùn iṣẹ́ àràfàlẹ̀ ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni nínú yín tó sì bá bá láyé tó sì máa pé oṣù Ramadan náà bá wọn láyé gbogbo ń tá a sì rí lára èèyàn téèyàn bí qualify téèyàn bí kájọ ẹ̀ láti lè gba àwẹ̀ níbẹ̀ lára mẹ́rin níbẹ̀ fún àdìyẹ mọ́ ọlọ́gbọ́n níbẹ̀ yà gbà wọ̀. látara àdìyẹ yìí làwọn àbá bí sọmarí pé bá a bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀kan nu méjìlá fi bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀rí anagba Muhammad ó ní ìdára ìtumúhù tẹ́ ẹ bá ti róṣù tó lé bàtún ẹgbàáwọ̀ wá ìdára ìtumúhù tẹ́ ẹ bá ń gbà àwẹ̀ lọ tẹ́ ẹ wá rí tó sùn ní ìtúnlé bàtí o ẹ̀dá àwẹ̀ dúró ẹ̀dá àwẹ̀ dúró tẹ́ ẹ bá rí tó bá lé oṣù Ramadan ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ tó bá tún tó tún lé Ṣawwal nù ẹ̀dá àwẹ̀ dúró pẹ̀lú màlẹ́kùn tẹ́ ẹ bá wá rí fúdìgàsẹ́ kejì ẹ wo sánmà ẹ̀rí bóyá kùrùkùrù gba sánmà bóyá èdè gba sánmà lórí jẹ fọkùrò láwo ẹ̀pẹ̀ ìdìbò pé muttafaqun alayhi Imam Bukhari Imam Muslim wọ́n gba àdéṣe wa àdéṣe rẹ̀ wọ̀nyí. Gbẹ̀dẹ̀ àbá tí wọ́n á mú òfin ńláńlá méjì tá a fi ń bẹ̀rẹ̀ àwọ̀. Òfin àkọ́kọ́ ru'yat al-hilal kárí oṣù bi'aynin mujarrada pẹ̀lú ojú naked eyes. Káwo báyìí ká lọ wo sánmà pẹ̀lú ojú oṣù wa báyẹn lé á jáde lọ wò ni níjọ́ gbogbo àwọn afẹ́sì àwọn olórí ni wọ́n jáde láti kọ́kọ́ ẹ̀rí arúgbó máàlì àwọn àgbà apá láti kọ́kọ́ à ń sọ yìí ó ti lọ bí ọmọ 90 years ó náà jáde lọ wò sùn pẹ̀lú àwọn ọmọ kí asana tó ṣe rẹ̀ wọ́n yẹ lọ wò sùn àtàgbà àtẹwé wọ́n wò sùn lọ ládàra súnà ní Muhammad wọ́n wò sùn gbogbo àwọn ọmọdé òní alùpùpù máa ní kí wàá lórí ó rè gbogbo ọmọ kéékèèké òní àgbàlagbà lọ́wọ́ ó rè mo lọ́wọ́ wà wọ́n ti wọ́n sọ́mà ó sì sọ sí àṣàmbá sí ní ọkàn pé kọ́ máa fi pé irun ojú anas tètè tó gùn tó talé lójú lọ́ba wojú àwọn ọ̀rẹ́ bá rán mú kó mẹ́ bàbá fẹ́ tó ló ń dùn rí má. wọ́n fi léèrè ilẹ̀kùn ayé pé àtàgbà àtẹ̀wé ní wá oṣù láyé ìjọ wọn lọ wà ibi tí àwọn àbá dákọ̀ yí pé ilé tìmáà ìdára kí a wá oṣù wárí dún kìfà yìí ọ̀ràn yẹn ní káà gbọ́dọ̀ máa ṣe láàrin wa tábà wo mọ́sábà nábìlà àtàwọn màsábì míì wọ́n gbà pé ojúṣe àwọn kan ní ọ̀ràn yẹn sì ní gbogbo ìlú àwọn mùsùlùmí tá a bá ti wà láyìíká kan a gbọ́ ní ìmọ̀ wosùwosù
àwọn ẹni wọ́n máa ṣiṣẹ́ yẹn bí àfúwà ìlú bí káàkiri olùdarí ní ẹ̀mọ̀ gbọ́ mú site committee mú set committee anywhere in the world náà ni àwọn ìmọ̀ wóṣòwòṣò ìjọ láwà wá a máa wá oṣù nígbà tó oṣù tí ń bẹ́ ń tapá dé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n tí wọ́n tó ní 29 látara àti ìsàbílá àbúrò ó máa ó nà lọ pé innama ash-shahr tis'un wa 20 yawman pé jíjí oṣù lọ́dọ̀ Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ látọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n fala tasumu hatta taraw ẹgbọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àfikẹ́rí wala tuftiru hatta taraw ẹgbọ́ tó fẹ́ gbà máa fikẹ́rí pẹ̀lú màálẹ́kùn tẹ̀bẹ̀wárí fọ́fún ẹ̀dá tàdàtì ẹ̀ka òkà ọkọ̀gbọ̀n. Sunnah Muhammad sallallahu alaihi wasallam obìnrin rẹ̀ káwọ́ oṣù ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 29 for Shabbat. Lẹ́yìn náà káàbá wá rí káàkiri òǹkà kó pé ọgbọ̀n. Lẹ́yìn bá ti káwọn òǹkà kó ọgbọ̀n tán àwọn àǹkẹ̀kọ̀ mọ́ jọ́ kejì abẹ́rẹ́ àrùn. Eléyìí ni Sunnah Mustafa sallallahu alaihi wasallam. Súnà Ànábì nìyẹn tí ó rújú tí ó dàrú kò sí báwọn kan ní expert obìnrin lè lóṣù ọkùnrin lè lóṣù àgbàlagbà lè lóṣù ọmọdé lè lóṣù olówó lè lóṣù tálíkà lè lóṣù àfáà lè lóṣù jàmáà lè lóṣù onílé ó lè lóṣù àlejò ó lè lóṣù ẹ̀sìn àdámọ́lẹ̀ sí wa kéèpá kẹ́nẹ́ gbọ́dọ̀ lóṣù tá a máa retí wọn gbogbo ara lè rí nígbà tí ẹ̀dùwá yọ̀lẹ̀ làwa gbé àwọn nǹkan kan kalẹ̀ kí wọ́n máa bá wa wà gbádágbádọ́ wà wọ́n ń sẹ́ gbogbo wa yẹn jẹ́ ọkàn ní ẹ̀kọ́ta abẹ́ kọ́lé láyé Ànábì nígbà bẹ́ẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀kanínú méjì ni wọ́n lóṣù lọ́dún 29 Ṣàbán wọ́n bẹ̀rẹ̀ ọjọ́ tó yẹ kó jẹ́ 30 lọ́dún ìlú àkọ́kọ́ ọ̀tọ́bà wọ́n rí wọ́n kà ó pé ọgbọ̀n jọ́ kejì wọ́n bẹ̀rẹ̀ sí kò sọ́nà míì mọ́ tí wọ́n fi ń gbàwẹ̀ láyé Ànábì dọ̀nà méjì yẹn lọ. Tẹ́lẹ̀ tó bá dáná mi ń bẹ òkúrọ́ ni òkúrọ́ ni gbogbo àwẹ̀ tánà fi gbà pátá àwọn ẹ̀dẹ́ gbàgbà. Ní ọdún kan wọ́n ń wá oṣù Abdullahi ibn Umar náà jáde lọ ó náà wá orí onítàrá ànádùn ìlànà ó láwọn èèyàn ń wo sùn ó ní fara ètò ìlú náà rí wàkàtàkì Rasulullahi sallallahu alaihi wasallam mo wá mú ìròrí oṣù mi lọ bá Ànábì pàṣọ́ọ̀mà ládàra tí mo wí Ànábì tó gbà wẹ̀ wàá mara an-nasa bis-siyam ó sì pa òun náà lásìkò ẹgbà wẹ̀. Èèyàn mélòó ló lọ fún Ànábì ní ogún oṣù mélòó ìjáwó ìdàmọ́ jùmọ̀ ìdàmọ́ àwọn tẹ́kọ̀ọ́ náà àwọn àfẹ́sì tá a bá ti rí ẹyọ èèyàn kan ní àwọn mùsùlùmí tójú ní déédéé kìí ṣe onírọ́ kìí ṣe oníkébékébé tó bá ti lóòrùn rọ́ṣù aláti gbàgbọ́ níbẹ̀rẹ̀ Ramadan. Bẹ́ẹ̀ náà níjọ́ kan wọ́n ń wá oṣù wọn ò rí gẹ́gẹ́ bí àti Abdullahi ibn Abbas
ó láwọn ń dá àmú pé ṣé àwẹ̀ ọbẹ̀rẹ̀ àbẹ́ àwẹ̀ ọbẹ̀rẹ̀ ó ní fàjá àrọ̀bí yíyọ́ ní lábá oko kan bá dé lábá wọn oko lọ́ba lọ bá ànábì irú òjíṣẹ́ Ọlọ́run mọ́rọ́sù ànábì ọmọ rí ìbéèrè àmì ìbéèrè tí wọ́n ẹgbẹ́ Ọlọ́run bá gbọ́ olùgbẹ́ sọ kò sí Ọlọ́run tó kò ní bẹ́ẹ̀ tó lè gbọ́ abẹ́ agbẹ́rẹ́ bìlá kéde bára àwọn aramọ̀dé kẹgbà wẹ̀ lọ́la ẹni tó múrò ìwá èèyàn kan náà ni kódà aró oko ni àrọ̀bí yóò lóde pé àwọn tí a ń pọ̀jù náà àwọn àfà látàgbé afẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan alẹ́pẹ́ kọ́ọ̀lù rọ́jùlẹ̀ wáhì ọ̀rọ̀ ẹnìkan ẹ̀kọ́ méjì kẹ́kẹ́ kọ́ ń bẹ̀ olùgbẹ́ta bá wà ní àwùjọ àwa mùsùlùmí tí ẹnìkan bá rọ́ṣù gbogbo ọ̀dá kéde yóò lọ bá a síwájú ẹ̀sìn abúlé-ìlúmọ̀ ọlọ́ba ànẹ́bì lábáwọ́ oko ọlọ́ba ànẹ́bì ẹ̀kọ́ kan lò kìí ṣe nǹkan rẹ̀ káwọ́ ní àwùjọ tá a lólórí kẹ́nì gàgà bọ́ta pẹrẹpẹ fóun rọ́ṣù kó tó máa kéde káàkiri láà yóò pè làmì yóò pè wọ̀líyà àmọ̀ yóò lọ fún aláṣẹ á lọ fún ní ìró kó dàda bá yẹ kọmitì musa di kọmitì à ń kọ́ ni wọ́n kéde àbíní bá gbà lọ́dọ̀ olórí ìlú lẹ́bìí ní wọ́n fẹ́ kéde oṣù láwọn ilẹ̀ lábáwá Saudi Arabia ni Iraq ni Sudan ni Libya ni wọ́n ní bí amúlù mọ́lákì ìkéde tá à ń kéde yìí à ń kéde ẹ̀ pẹ̀lú àṣẹ olórí ìlú eléyìí ẹ̀kọ́ kàtó yìí ọ̀nà tí a gbà parí dágbà bẹ̀rẹ̀ Ramadan òun náà ní ẹgbẹ́ bíi sunna ní sọlọ báyìí sọ ọ̀sán náà ní ìmọ̀ láyé abákì ní gbèsè bẹ̀rẹ̀ ní gbèsè bẹ̀rẹ̀ ní láyé Umaru bẹ́ẹ̀ láyé Umaru bẹ́ẹ̀ láyé Ali bẹ́ẹ̀ gbèsè bẹ̀rẹ̀ ní wọn máa ń kán mí kí á wá oṣù kí wọ́n rí kí a máa rí kí a tó kà púpọ̀ gbọ̀n lẹ́yìn ìgbà yẹn nígbà tí 100 ọdún ìjìrá ń délẹ̀ lọ ní ìrúwé kan tó dìde láàrin àwọn mùsùlùmí àwọn àǹkà wọn kan ní ulama tẹ̀jì ulama lè padà àwọn wòràwọ̀ wọ́n máa ń pè ní alimunajimọ̀ wọ́n máa ń wò ìgbàgbọ́ ọ̀sẹ̀lẹ̀ jọba yìí ẹ̀jí múnú àwọn náà wá máa ń wo wọ́n ní sáà náà máa ń calculate tí wọ́n àti sọ pé ọjọ́ báyìí iná lábẹ̀rẹ̀ àwẹ̀ lágbàwẹ̀ o tàbí wọ́n pé ìràwọ̀ ń sọ fún un pé tó bá di Tuesday kò sọ bẹ́ẹ̀ lérí àwọn nǹkan tí ó tó mọ̀ tí ó sì gbogbo àwa yòókù lórí àtẹ̀njí ilmu nujum lọ́dọ̀ àwọn afẹ́sìn gẹ́gẹ́ àti sàlẹ̀fẹ̀sálà oríṣiríṣi ẹ̀ ìbẹ̀m̀bẹ̀ èyí tí ẹ̀sìn faramọ́ wọ́n máa tara ìràwọ̀ mọ́ ọ̀nà lálẹ́
wọ́n rin ojú ọ̀nà alẹ̀ wọ́n lórí omi àwọn ìràwọ̀ kan ń bẹ táwọn bí sàmì ọ̀nà ẹ bá mọ̀ nípa rẹ̀ wọ́n sì lò láti fi wọṣẹ́ èyí jẹ́ máa fi wọṣẹ́ yẹn anábìlẹ̀ wa kó díẹ̀ tó pé yóò sọ wá di ẹni ẹbọ yóò sọ wá di ẹni tí ọmọ kílèmù ìkọ̀kọ̀ gbọ́dọ̀ kí máa mọ̀nà lóru ni lórí omi lórí ilẹ̀ ni lórí wọn dá bá mọ̀ ń bẹ̀ ìjọ náà lọ ìsinmi bàbá láyé lọ́nà bá dìde wọn lọ àwọn máa pe ìtàmì àwẹ̀ níbo la gbà àwẹ̀ níbo la parí àwẹ̀ níbo la gun àràfá níbo la sọdún yàtá pẹ̀ràn ìgbà tí wọ́n dìde àwọn àfá àwọn náà dìde sí wọn ó di wàhálà ó di ariwo kékeré gan ẹni tí wọ́n kọ́ tilẹ̀ mọ́ pé olọ́kọ́ dìde lásìkò àṣọ wọ́n ń pè ní mọ́tọ́rì bùnàbílẹ̀ nínú àwọn tàbí bùnùkùtẹ́bà wọ́n ní àwọn kọ́ nípa manazil kọ́mà àwọn ilé tó pamọ́ ní sí gbogbo ayẹ lójúmọ́ tó lé yọ máa tẹ́sí bọ̀ wá yéèmù máa ń ṣẹ́dá lọ́dà máa ń sábà bọ̀ anáàrẹ́sẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan kí sẹ́ẹ̀rẹ̀ ń lọ nínú àjàkọ́ kílíìmù wọn àmọ́ ń wẹ̀ wọn náà di kọ́lù táàbì gbólóhùn tẹ́gbà àwọn ẹ̀dídé gbọ́dọ̀ yìí pé àwọn sanu àwádìí gbóná abdulbal ó lọ́rọ̀ tí a ń lẹ̀ mọ́mọ́tọ́ lóde ó la wádìí kò lẹ́sìn lẹ̀ kò gbọdọ̀ ẹ̀ wá tábàjẹ́ wàá lọ gbọdọ̀ ẹ̀ wá ó lọ́kọ́ dìde kámi tó máa dìde àti ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ gbóná sùrẹ́ẹ̀tì gbogbo wọn dìde jọ́nà lọ wọ́n ní kílẹ̀ rí yí wọ́n lè àwọn ẹ̀rọ lọ pé ẹ̀gbọ́n màálẹ́kún tẹ́ bá rí wá kò lóòrò lọ́wọ́ ẹgbẹ̀rún fún ẹ̀kìtì wọ́n ní ìsábìlì manazil pẹ̀lú ìṣirò àwọn rírìn bá sọba di wípé wọ́n lò wọ́n tó ti bẹ́ẹ̀ àwọn àpá ọ̀gbà lọ́wọ́ wọn tí ń wùlàmá ní jẹ́ tó wùlàmá wọn àgbà lọ́wọ́ wọn rárá fún àwọn ìdí oríṣiríṣi nínú ìdí òun náà ni wípé ẹnu àwọn náà kì í kò múnájímù kan pàtàkì kan ó lọ pé monday ni oṣù òdì kébì náà o sunday ni kébì náà o tuesday ni ẹnu wọn kì í kò dípà pẹ̀lú ọ̀dẹ̀ wa kó àwọn àbátan sí pé bí ìgbà tí a fẹ́ máa kílèmù ọ̀sìn ìdáàrí tó bí ọ̀dọ̀ ọlọ́run ló wà a fẹ́ máa jáde lọ́wọ́ wọ́n bá bá dání pé mú kùdé tí wọ́n tó fẹ́ kọ́mẹ̀tì lórí ọ̀rọ̀ wọn ó ní màá sọ́mọ́bìnrin jù gbogbo ẹnikẹ́ni tó bá gbààwẹ̀ pẹ̀lú ìràwọ̀ àwòkìsà tàbọ̀ fi ìmọ̀ astronomy gbààwẹ̀ lámìlìzì ó láwẹ̀ rẹ̀ ọ̀dá
ọ̀làwẹ̀ wọ́n ní àṣọ ọba kódà kó ṣe pé yíjọ́ tó láàrú fún àwọn sì ní ká àwẹ̀ rẹ̀ kún àwẹ̀. ó ní bákan náà wọ́n là yóò kàn ìtòlí ìlà bí ìmọ̀ ó láti ìràwọ̀ àti ìṣirò a ò ní fi ṣe ìdájọ́ pé yíyọ wọn nílé wọn látara ìmọ̀ ìràwọ̀ a ò ní fi ṣe ìdájọ́ ẹ̀sìn. ó ní wàdáwò káfùrát ìsọ̀bàtòhùmá kódà kó ṣe pé gbogbo gbanimọ́sí wọ́n wí ní ọdún kẹrìntì ọbọ̀sí ọdún kẹta ọbọ̀sí ọdún kejì ọbọ̀sí ọdún ọbọ̀sí ó ní kódà fi wá ń sọ gbogbo gbà àbíkà wọn. jẹ́bọ̀dá kẹlẹ́ ní jápẹ́ ní àdúgbò ọdún fọ́ ojú 430 àbámbẹ̀ eléyìí ọlọ́pẹ́ túnmọ́lẹ́ ní dáadáa ìdàgbàsókè báyé ìmọ̀ astronomy náà ti dàgbàsókè ní tíjọ́ ń lọ ó ti dìmọ̀ tí wọ́n ń gboyè nínú ẹ̀ wọ́n ń kẹ́kọ̀ọ́ débẹ̀ gba PhD dọ́pẹ́ dìgírì wọ́n ń gboyè débẹ̀ láti gba professor pípọ̀ tó wá rí bẹ́ẹ̀ tó ti dìmọ̀ tí wọ́n ń gboyè bẹ́ẹ̀ lé ní ọwọ́ di tí àwọn àfáà wọn sọ pé kí la fẹ́ ṣe sí sáàdù ní àbáyé ìlú ètò wá di ìjẹ́ǹpé ní mas'ala tó khilafiyya ọ̀rọ̀ tẹ́nu àwọn àkókò ní lórí. tẹ́nìkan bá dé nìsín pé ẹ má wọ súnmọ́ ìmọ̀sọ́mì láàbí sọ̀rọ̀ láàbí máa dìtámì ájẹ́ ọmọ yìí pé ọ̀rọ̀ tó ń sọ yẹ ọ̀rọ̀ apá kan àwọn àfáàní àwọn ẹ̀sìn kéré jù ní ọmọ àmì minority ní ọmọ yìí sọ̀rọ̀ majority bọ́bá jẹ́ bá mú lò ó ní fọ́ọ̀sẹ̀ lẹ́lòmí ìdórí ọ̀rọ̀ mẹ́ta ló wà lé lórí tí a lè lo ìmọ̀ asọ́nà lè àbá lè lo ọ̀nà mẹ́ta ló wà ní ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni mọ́ọ̀kì fún àdìmọ́lẹ̀ àwọn tẹ́ ní àgbọ̀ dédé ara àgbọ̀ dédé rárá èèwọ̀ ní àgbọ̀dọ̀dọ̀ ìdí oyọ́ ń dàgbà dé nínú ẹ̀sìn àgbọ̀dọ̀dọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni àwọn náà sì pọ̀ jù àwọn jùmọ̀rún ló mọ̀ nínú ànàfíyà nínú mẹ́sà Abu Hanifa wal Malikiyya mẹ́sà Malikiyya wàjú Shafiyya àdájá pọ̀ jù náà Shafiyya wal Hanabila lọ́dọ̀ àwọn Hanabila òun náà sì ni ikhtiyar Ibn Taymiyyah òun náà ni kò tẹ́lẹ̀ àṣàdẹ́sà lábà wọn kí wọ́n táwọn tó lè tẹ́lẹ̀ àpẹẹrẹ pàì ojú ọ̀rọ̀ àǹtàtù wà àbámbẹ̀. bẹ́ẹ̀ náà àwọn àfá àtọ́nà àwọn àfá òde òní orí ẹ̀ làwọn náà dúró lé lórí gẹ́gẹ́ bí Sheikh Muhammad Ibrahim àwọn ti lọ ọlọ́mọgbọ́dé wọn fún báà kòtèmí Bakr Abu Zayd àti Majmu' Fiqh Islami fọ́tún ọdún ẹ̀sẹ̀ ní Jeddah ní 1987 àti fatuwa àwọn ará Jordan ní 1987 ìtí wọ́n dúró lé lórí a ò gbọ́dọ̀ lò ó tàbákó máa nábi jọ 80% ẹ̀ nínú àwọn afáwọn mọ̀ náà ní a ò gbọ́dọ̀ lò ìmọ̀ astronomy láti dìtà ní àwẹ̀ ìbẹ̀rẹ̀ ní àpíparí. àwọn ẹlẹ́ẹ̀kejì oná ní al-mujizin mọ́kùnrin mujizin àwọn tí wọ́n gbà láàyè lọ́bẹ̀ lórí mọ́tọ́rì mọ́sọ̀fún ilẹ̀ kan búnú Shaykh búnú Qutayba àti búnú Daqiq al-Eidi
àti ọ̀rọ̀ kan lọ́dọ̀ Imam Nawawi tábàwọ̀ Majmu Imam Nawawi volume 6 ìjọ 188 àbá níbẹ̀ inú àwọn àkọ́ọ̀dẹ òní táwọn ọlọ́mọ ẹ pé adé lò ó wọ́n ṣe Al-Mudiyyi Tontawi Jawhari Ahmadu Shaykh Muhammadu Rashid Ridha Mustapha Zoroton bákan náà Sharaf Al-Qada àwọn gbàdá yìí pé lẹ́yìn ni a sì lè lò minority làwọn àwọn ní akéré jù ẹlẹ́ẹ̀kẹta òun náà ni mọ́kù tafsir àwọn tí wọ́n lálàyé lé lórí wọ́n àdúró sábàdà kìíní wọ́n àdúró sábàdà kejì àwọn ní àlàyé lé lórí àlàyé wọn àkọ́kọ́ ni pé jawazul amal bihi ala al-ghayb lónìsàn wọ́n nígbà tá a lè lò ó òun náà nígbà bá tó yí pé ojú ọjọ́ kílíà tó bá jẹ́ àsìkò òjò táà lè rọ́sù àwọn jẹ́mọ́ wá nímọ̀ yẹn a lè lò wà lóṣù bàbá wà ní ẹ̀rẹ̀ inú wọn ni olùdẹ́kì indi Ahmad Al-Gamari Muhammad Abdullatif Al-Farquri àwọn kan gbà wípé òjò ń bẹ kò sójò náà alálàyé jẹ́ sàlàyé náà ẹlẹ́ẹ̀lẹ́kẹta òjò ń bẹ kò sójò a sì lè lò ó ojú ọjọ́ mọ́ o ojú ọjọ́ mọ́ a sì lè lò àwọn kan sọ gbà bá ti ẹ̀ lò alifisẹ̀lẹ̀gẹ́sàn ni tẹ́lẹ̀ kápá náà rọ́sù tí màá yẹn wá láàlè rí pé nìkan láti lò fún wọn kan gbà pé ìdá alẹ́bí ìbá alẹ́bí ẹ̀sẹ̀ oṣù lọ́lẹ̀ gbogbo ilé ni àwọn àlàyé wọn tí wọ́n sin lọ lórí tàbá wá lọ tàbá wá bọ̀ ibi tí àwọn àfọ́ àpọ̀ sí jù wọn náà ní pé kìí sèmàtà gbọ́dọ̀ gbára lé lórí pàmbẹ́rẹ̀ àwọn parí àwẹ̀ fún ìdí àkọ́kọ́ yọ pa súnà rẹ̀ súnà ẹwọ́ sù yọ parẹ́ lórí ẹwọ́ sùsù lé àdìsọ́wádé lórí àdìsọ́dé 33 ní wọ́n bá wá ń dìtámì súnà lọ́lọ́ pátápátá ẹlẹ́ẹ̀kejì ní pé àwọn tí a kọ́ ìmọ̀ iná lè ní ẹnu wọn oko wọ́n ń takora wọn lé lórí tẹ́lẹ̀ bá lọ́jọ́ báyìí lé ọjọ́ bá yẹn kọ́ torí pé kò dépò kílímù kọ̀tìkì kò dépò ìmọ̀ tó pé yóò gé ìkọ̀ fíw àbáni adájúbà ti fún àpàrẹ tẹ́sẹ̀ ìmọ̀ tí àwọn wà lórí sínú wọ́n ní kalẹ̀ scan abẹ́ẹ̀kọ́ scan tó wá tó dé tó ń bọ̀ ní yóò bí ma tó ilé ọmọ wa ngbàmẹ́ wọn ní ẹkún lọ́sẹ̀ méjì sí sẹ́yìn lè gbọ́ pé ìwọ náà kí wọ́n sọ pé ọmọ ìyàwó rẹ yóò bímọ lọ́jọ́ Monday tó ń bọ̀ kó wá ti dẹ́jọ́ súná ọmọ òtí ìdè ó ti dẹ́jọ́ súná ó ti bá báàlì ògùn lè lánàá ti mà àti gbẹ́gbà tí wọ́n ní á lò nígbà tí wà lábá wà ní táàbàrò sí pẹ̀lú gúnmà ó ló wákìdì rú ọ̀rọ̀ tó pọ̀lẹ̀ lórí ẹgẹ́dẹ́ táàyè onígbà wọn láti sọ gbogbo ẹ̀ lórí díẹ̀ inú tàbí tìrán rí pé tábàtẹ̀ sọ̀rọ̀ ìmásọ́nọ́mí gbogbo àfàkọ́lọ́ karamọ́ minority ni táàgbà bá faramọ́ wọn gbọdọ̀ wá fẹ́ pọ̀ sẹ́dẹ̀ wa lórí kátó ìsèkì ẹ̀yin tẹ́ bá fẹ́ tẹ̀lé mi o níbi èmi dúró sí rẹ o ọ̀yẹ́ dúró rẹ gbogbo wa fẹ́ pè ní ìròyìn umma àwọn kẹ̀kẹ́ dáàb onírọ́ ni ẹ́ umma wo òṣèré àwọn tí wọ́n pọ̀ nínú umma ànábì ọ̀dìmán wà àdìsán mánàwó láti bí àtìlé ní àwọn tí wọ́n pọ̀ nínú kọ́ ìyàtọ̀ wà ń bẹ láàrin àdìsán tó fàràkì àdìsán àwọn ismail tí wọ́n fi ìmọ̀ ìgbé kalẹ̀ lẹ́ni
bíi káfí mọ́nítọ̀ agbègbè bíi telescope gbogbo yẹn làwọn àfa àfaramọ́ yẹn pé nígbà wọn pé jọ tí àwọn oṣù lágbé lọ sábẹ́dájú oṣù ẹ̀dínwó káàkiri bọ́yá ń bí ọwọ́ àjìnà òṣùmá bọ́yá kéré ó gbé tóbi bọ́yá kúrúkú wà ó lè pẹ̀lẹ́tìrì kúrúkúrú yẹn gbogbo yàrá àfa àgbà ìbọn ìpìlẹ̀ káwọ́ oṣù gbọdọ̀ parẹ́ kẹ́nìkan wá jókòó sí inú yàrá rẹ̀ kọ́mọ tó ń gbé tó àgọ́ bẹ̀rẹ̀ níjọ́ báyìí ìyẹn báyìí láti gbàjọ́ báyìí ìsọkúsọ ni àìmọ̀kan ni lẹ́yìn náà ìmọ̀tẹ́jẹ́ wa ń sọ ma sọ̀rọ̀ mi àwọn àfáà àti ń kílè lẹ́lẹ́ yorùbá yìí ẹ̀dẹ́ kí wọ́n bọ́ta èèyàn mélòó lọ́wọ́ ìpínlẹ̀ sọ̀sọ̀lẹ́sẹ̀ ààrẹ nìkan kílẹ̀ yorùbá yìí tó pé ma sọ̀rọ̀ mi náà lọ gbà pé ìdílórí tí wọ́n dárúkọ rẹ̀ wọ́n ní wọ́n pé ẹ̀dẹ́ àwọn wíwọ́n náà ni wọ́n fẹ́ máa wíwọ́n bẹ́ sọ́dẹ̀sì fún wa lọ́wọ́ wọ́n ní wọ́n pé ẹ̀sọ́ professor in astronomy yorùbá land how many of them ní nàìjíríà mélòó ni wọ́n torí díẹ̀ ìmọ̀ ẹ̀sìn tọ́jẹ́ rọrùn tó mẹ́rin lè rí ọkọ̀ ilé ìrọsù òun náà ìlànà bí mú wá kí a tọrọ àbúrẹ́kọ́lọ́ búrẹ́ síwájú wa ẹ̀yẹ́ ọlọ́dọ̀ wa ká fáyọ̀ ẹ̀lọ́ kọ́mọ gbogbo ọyájọ́ kọ́mọ dáadọ́ pọ́lọ́ ilé ayé tá a wá ìhà lọ àwọn kan ti tọ́ láàárọ̀ yìí wọ́n sì àwọn kan ní ìrọ̀lẹ́ ọ̀npá kan wa náà àwọn àgbẹ̀lẹ́gbẹ́ tó bá kàn wá ó kásẹ̀ lé mọ́ wa lọ́wọ́ ìdí ká tó sínú ẹ̀sìn wa kí a má bẹ̀rẹ̀ náà bá ṣeré Ramadan ti súnmọ́ abẹ́ ọlọ́run tó ti súnmọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ láyé bá wa náà yìí òní ní Ṣàbáànì 27 ọ̀la sáyẹ́dẹ́rì 28 pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run káàkiri àgbáyé àwọn mùsùlùmí wọ́n á wọ́ oṣù lọ́jọ́ Sunday wọ́n á wá wọ́n ti rí o àsìkí bàbá wa sí mọ́mù Èkó kọ́lọ́ọ̀bá Adékọ́lá kọ́ bá ń ṣe àdúgbò dáadáa bàbá wa náà kọ́lọ́ọ̀bá Adékọ́lá kọ́ bá mi dúró tì wọ́n bàbá dáadáa ni wọ́n ti kéde pé bàbá ń retí oṣù wa retí ẹ̀mí gbọ́dọ̀ fi tọ́nu ní o tó bá ti kí làwọn kéde bàbá wa mọ́mù Èkó nu olórí gbogbo àfa àlékò àtẹnudọ́fẹ́ àtẹnudọ́fẹ́ ìkéde bàbá nù owó tí gbọ́ lọ́dún gbọ́ wọ́n paná gbogbo ẹ̀ bíṣọ̀ bá ti kéde làwọn ó kéde yẹn pé wọ́n dá tuntun mọ̀ ìṣọ̀kan tó mọ̀ bàbá òṣèlérìàmẹ̀yà wọ́n àṣẹṣẹ bẹ̀rẹ̀ ní bàbá ti dé orí ipò parí wọ́n àfi kéde sọ̀rọ̀ sílé tó bá dé wọn nìyẹn àdé àwọn apá wa nìyẹn ní Nàìjíríà a tún lọ sẹ́kúrú dáhùn kan ní tó di tọ́lọ́ yìí ní Kaduna council for Sharia great council for Sharia in Nigeria ìjà tó sọ bẹ́ẹ̀ náà pé ìkéde dáhùn ní ìkéde sùnùtọ́ lórí ìdíyẹ alẹ́ Sunday láàárẹ̀ tí a bá rí oṣù lọ́nà lọ́hùn abẹ́ ọ̀pẹ̀lú Monday tí wọ́n bá rí àwẹ́dí Tuesday kéde tí bẹ́ẹ̀ ń ta nìyẹn abẹ́ ọlọ́pàá jáde lọ́nà lọ́hùn Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan